ajé o kúnkún ní sọ o ajé mo pè ọ́ o. OMISUNMIBARE EGBEYEMI ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé ajé olókun festival 2022 ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ yóò tún kó fún tọdún yìí èyí tí Olódùmarè ti ọwọ́ Èrèlú Ọ̀ṣun Tòkunbọ̀ OMISUNMIBARE ààrẹ ọba obìnrin yèyé ọ̀kín ìṣẹ̀ǹbáyé ọlọ́sùn ìṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé ti àgbáyé tí Olódùmarè ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi tí onípòjìpò ènìyàn tó fẹ́ rí tajé ṣe ti máa ń péjọ lọ́dọọdún fún ìwúre láti rí tajé ṣe rówó ná rí owó lò nínú ìrìn àjò ayé wọn èyí tí yóò tó wáyé ní ọjọ́ ajé Monday ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2022 níbi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá wá yóò ti máa tọwọ́ ìfà ajé bọnu ní No.1 Unity Street Ilé Ọ̀ṣun Escobar Ogijo Ogun State ní déédéé agogo 10 òwúrọ̀ ní gbogbo ètò yóò bẹ̀rẹ̀ ẹni tójú owó ń pọ́n ẹni tí ń ṣiṣẹ́ bí erin tí ń jẹ̀jẹ̀ lírí káwọ́ sùn ọ̀tánràn ìgbésẹ̀ làágbé ẹni tí kò fẹ́ kí ajé ó filé rẹ̀ sílẹ̀ kó darapọ̀ mọ́ wa fún ọdún ajé olókun tọdún 2022 yìí yèyí olúwa ń bẹ fún mi ọlọ́sùn arúgbó ajé OMISUNMIBARE temple yóò wà níkàlẹ̀ láti máa fún ajé lóúnjẹ tí ajé ń jẹ tí ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì lajé ń jẹ tí fi wọlé ẹni èkuru funfun lóúnjẹ ajé lọ́jọ́ Èjìgbò mẹ́kùn bẹ́ẹ̀ lóyin gidi ọ̀gbẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó mọ̀nà ní tọ́ fún àlàyé tàbí ìbéèrè ẹ lè máa pe 09060712221 tàbí 07011987261 tàbí 08079523181 ayẹyẹ ọdún ajé olókun ti Èrèlú Ọ̀ṣun Tòkunbọ̀ OMISUNMIBARE ọdún 2022 yóò fọrí ajé ńláńlá fún gbogbo ẹni tó bá wá àṣẹ o. agbátẹrù ètò Àṣà Yorùbá TV olùkéde Àṣà Yorùbá TV. wọ́n fi lé mi ṣòde fọ́dẹ̀dẹ̀ mi ṣe yẹ̀ wò.